mi ti kọ̀ jálẹ̀ o ó láfi kí n ṣe oyún àbúrò òun tí ń bẹ nínú mi ó ní ìyẹn lè san ọkọ tó ń fẹ́ gbà lọ́wọ́ mi ó ní gbígbẹ́ ẹ̀kọ́ ó ní gbígbẹ́ ẹ̀kọ́ wọ́n fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ ó lóun máa sọ fábùrò òun á mẹ́sọ̀ wípé mo fayé yìí sílẹ̀ mo sì gbọ̀nà ọ̀run lọ ó ní wípé òun á jẹ́ kí n mọ̀ wípé ẹran tí wọ́n fà tó yin tí ò já ni wọ́n pè ní lẹ́mọ̀ ó ní òun á jẹ́ kí n mọ̀ pé in tó fàtádìyẹ fi ń yàgbẹ́ tí kì í fi tọ̀ òun á fi hàn mí ó ní adìyẹ ní ewé ìyè dúdú ó lẹ́rù á bà mí ó ṣèlérí tó pọ̀ ó tì bí tí mo fojú gbá òdodo ọkọ mi mo fẹ́ rojọ́ ọkọ mi wò pé ìwọ ọ̀kadà mọ́tò kìíní ewo whatever o ṣáà ti dé pẹ̀lẹ́ káàbọ̀ torí mo gbọ́ tí mo dé ní tì mí báyìí I have to go to your sisters pé mo lè bẹ̀ pé mo lè wà wọn láwọn náà ò rí ẹ but babe ó sọ pé don't worry let's go a bá wọlé nígbà tá a wọlé ọkọ mi bá ní babe mo ní sá ó lè lójú mẹ́ta yìí ìrìn ò yé mi ṣé torí bírọ́dà mi tó wá gbọ́dọ̀ wá fún ọjọ́ mélòó kan wípé agreement wà ní family ò ní bá wa gbé ló ṣe ń bínú má bínú I am sorry àwọn àbúrò ẹ̀ lè máa bọ̀ nísìn iná àbúrò obìnrin àtọkùnrin lè máa bọ̀ bó ti ṣe wà ń bẹ̀ yẹn irú ṣọ́ọ̀bù yẹn nísìnyí maybe you should just close it up káwá bìkan bíbà tó mọ́ máa ti máa tajà yẹn so that wà lè mójútó wọn ó ti bẹ̀ mí náà tẹ́tẹ́ mo sọ pé mi ò fẹ́ bá family gbé I just want me and my wife but now èmi ni mo tún ń ṣe kinní nìsín so maybe kábírú ẹ̀ máa bọ̀ nǹkan tó sọ yẹn inú mi dùn kò bẹ́ẹ̀ tá àbúrò mi bá ti wà bíbà bóyá mo tiẹ̀ máa ní peace of mind kò lè jẹ́ mi nìkan so mi ní lọ ṣẹ́yún yẹn ẹ̀gbọ́n ọkọ mi náà kò dẹ̀ sí ṣe máa sọ fọ́kọ mi bá gbà ọ̀sẹ̀ kan gorí ẹ̀ ni ọkọ mi wá ṣọ́ọ̀bù àbúrò ẹ̀gbọ́n ọkọ mi wá ó wá ní oyún sì wà nú ẹ̀ náà bá kọ àdírẹ́sì kan fún mi bá fi lé mi lọ́wọ́ ó ní ibẹ̀ yẹn hospital yẹn wọ́n máa ń ṣẹ́yún ó ní lọ ṣẹ́yún yẹn o ó ní mo fún ẹ ní ọjọ́ kan ṣoṣo sí i ó ní tí n bá padà wá tí mo boyún yẹn nínú ẹ̀ ó ní I swear to God mo máa pa ẹ́ mo máa pọ̀pọ̀ ẹ̀ wọ́n dẹ̀ máa para wọn ó ní ẹni tó ṣe àwọn níkà òun náà gbọ́dọ̀ ṣe níkà padà báwo mo ṣe fẹ́ ṣe ọkọ mi tó di bá gbéra bí náà bá lọ sí hospital yẹn gbà tí mo débẹ̀ mo sọ pé mo fẹ́ ṣẹ́yún wọ́n ní ta ló máa dúró fún mi mo ní kí ló dé mi ṣe bébì náà mo fẹ́ I want to get rid of this pregnancy tó tó ìbá ní oyún yìí ti ṣe kíní kan mo ní wọ́n sọ pé ẹ lè ṣe náà ní wọ́n kọ àdírẹ́sì ibà fún mi àti ṣeun bá ní ta ló máa dúró fún mi ní tó máa dúró fún mi ní ìyẹn tó fẹ́ dúró fún mi bóyá má worry I will be fine mo bá bẹ̀rẹ̀ wọ́n fún mi lábẹ́rẹ́ wọ́n ní títí kátólíkì ní kọ̀ pé ọmọ yẹn máa mú mi ọmọ yẹn mú mi lóòótọ́ mo lọ mo ṣe kíní mo ṣe gbogbo ẹ̀ ọmọ yẹn jáde ó jáde placenta jáde mo rí ọmọ yẹn èmi náà dàbí aláǹgbá báyìí bó ti tóbi kíní kan ó ti yẹ mọ́ ìlélẹ̀ wọ́n ṣe ọ̀fìhàn mi ìgbélẹ̀ wọ́n fún mi lábẹ́rẹ́ wọ́n ní kí n má lọ bí kọ́lé ní kí n má lọ ni mo ti gbọ́ wọ́n ti ṣeun lọlé gbà tí mo délé kọ́kọ́ mi tó dé mo ti lie down gbà tó dé mo sọ fún pé mo ti rí blood pé àtijọ́ èmi fẹ́ sọ fún ara mi ò yá mo rí blood kẹ̀ orí blood kẹ̀ ṣáà ọkọ mi ó wò pé bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn ó ní kí n jẹ́ ká lọ sí hospital èmi ọkọ lè take mi sí ọ̀dọ̀ hospital wọ́n béèrè pé báwo mo ṣe ṣe mí mo sọ ọkọ tí mo rí pé ó ti jábọ́ pé mo tètè sọ́ọ̀tún tuntun sọ́kàwé ọkọ mi tó dé wọ́n ní ọkọ mi ní kò jẹ́ fi hàn mí torí àwọn sọ pé oyún ẹ̀ ti ṣe kìí pé ó yẹ kí kìkì jábọ́ nù mí pé bọ̀ kò jẹ́ sẹ́ńtì nù mí mọ́ mo ní bó ṣe jábọ́ ni mo ti lọ sọ́sùn sọ́kàwé mo sáà sọ mo ti lọ sọ́dà ni pé kò ṣe kó tẹ̀ mo máa gbé pamọ́ ọkọ mi ò sọ pé kíní ó trust mi àti ṣe nígbà tí mo ṣe tí wọ́n tọ́jú mi bẹ́ẹ̀ fún mi lábẹ́rẹ́ fún mi drip ọjọ́ kejì torí mo sùn bẹ̀ mọ́jú má ti tẹ́kẹ̀ mi ọjọ́ kejì àwọn adégbàtà wálé ẹ̀gbọ́n ẹ wá pẹ̀gbọ́n ẹ pé ìyàwó mi lùzọ oyún ẹ̀ òkú nìkan
bó ṣe wá nìyẹn wọ́n bá ní ọkọ sọ pé olúùzọ oyún ẹ̀ níbẹ̀ ni àyà pẹ̀lẹ́ gan ní ẹ ṣe gan sà bá rẹ̀ àbálọ àti ṣeun wọn lọ kí n tó wá máa sọ nǹkan tó ṣẹlẹ̀ lọ ṣẹ́rí kí n tó àlọ́wọ́ mi ṣẹ́rí ọ̀pẹ́yìn special ni but torí pé wọ́n ti gbé sticker ẹ̀ wá mo ṣe lélẹ̀ mọ́ but ó ń ṣiṣẹ́ detox ni ṣẹ́tìrì ilé tó wà lọ́wọ́ mi 25,000 eléyìí tiẹ̀ 17,000 ẹni tí ń ṣèyàn nínú ni o tí ẹ mọ nǹkan tó ṣẹni náà nínú ni o inú ẹ̀ ń dàrú ni o nǹkan oṣù ẹ̀ wá déédéé ni o kìíní kan ni o ọkùnrin tẹ́yìn máa ń dà láàmú ni ẹ̀yin máa ń gé ẹ ní o inú ẹ òun bó ṣe ń ṣe ẹ́ nínú òòtẹ̀ gẹ́ta rẹ̀ kọ́ máa bá ẹ̀ àìṣe pòlíìsì lè tán nítorí láti ń parí ẹ̀ báyìí màá máa wá mú fún yín ìwà rà ṣe wá rí powder ẹ̀ òǹdélé powder ẹ̀ ní ṣẹ̀ṣẹ̀ àwọn tó ti mọ powder yìí nígbà tí máa rojọ́ powder ẹ̀ mọ́ 25,000 àlóhun bó ṣe wà wọ́n fomi gbóná lò wọ́n dẹ̀ ń fògì lò rajà kò sí ìyá àgbo tẹ́ fẹ́ nílé iṣẹ́ Olúwaṣeun apps tí kò sí níbẹ̀ bí mo ṣe ń sọ lọ fún yín ọkàn mi ti balẹ̀ inú mi ti dùn pé bóyá bí Ọlọ́run ṣe kọ́ nìyẹn àwọn àbúrò mi ti dé gbogbo tá à ń sọ yìí 3 months ti gorí ẹ̀ ìrìn àtọkọ mi aṣáájọ ń ṣe àjọṣe ìpínlẹ̀ kan gbá kan wá àtijọ́ yẹn àwọn àbúrò mi ṣọ́ọ̀bù tí mo ṣẹ̀ṣẹ̀ rí àwọn àbúrò mi ti lọ sí ṣọ́ọ̀bù ìbí náà ní kí n ṣe tọ́kì lọ bá wọn ni ẹgbẹ́ ọkọ mi ṣe dé nìyẹn nígbà tó dé ó ní Cynthia Munisa ó ní o ti ṣe number 1 test thank God o pass o fail ó ní the second one is I want to put my baby inside you wọ́n ní what ó ní ṣé ibi tí mi kì í wọ̀ ni ibi tí mo máa ń wọ̀ tẹ́tẹ̀lẹ́ ni now even before my brother kí ló wá ń sọ mo fẹ́ fi ọmọ mi sínú ẹ kó bá mi kárí ẹ ní bá mi sì gbé bá ti pé 9 months wàá sọ pé wàá travel wàá lọ bí sílé wàá sọ fọ́kọ ẹ pé bó ṣe bí ó kú irú ìrùbù lè ń sọ jáde yìí tí bí mo ti gbẹ̀yìn oyún oṣù mẹ́rin lẹ́ni bí kí n lọ ṣe náà tí mo lè tún ṣe ó ṣe oyún yẹn ni ìwúlẹ̀ tún béèrè lọ́nà pé ṣe mo ṣe oyún yẹn ni ṣe bẹ́ẹ̀ náà ní bí kí n lọ ṣe wá mo gbàgbé pé hospital yẹn náà ló ti lọ ṣe ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba nítorí Elédùmarè mo fi bẹ̀ yín leave me alone ẹ fi mí sílẹ̀ dúró náà ó níbi tóun ti ń ké lọ́wọ́ ó kò dìgbà lóhun ẹ fi tàn sílẹ̀ lórí lọ olórí iṣẹ́ àná ti bọ́ọ̀n lájọṣepọ̀ ó ní mi ò lo rọ́bà ìdáàbòbò torí mo mọ̀ wípé ọmọ mi máa jó sára ẹ̀ wọn ò dẹ̀ bí ẹ dá ó sọ pé ó lóyún and you must not allow your husband to touch you because tó bá bímọ yẹn tó ti máa ṣe tó ní táìpẹ́ tí kò bá jẹ́ ọmọ mi ó máa kú wọ̀ wọ́n mi lẹ́wọ̀n 5 years and you think everything will just go like that ṣe ṣe oyún oṣù mélòó oyún 4 months ṣe lọ nìyẹn òun wá ń ké ibi tóun ti ń ké òun ò mọ nǹkan tó ṣe òun òun ṣàdìde òun lọ ra oògùn òun lóògùn òun lò kó má fi lóyún òun wá sí ìwé ọkùnrin wípé ìgbà tó máa ṣe fún bọ́dá yìí agbára wọn ò ní ká òun máa pa wọ́n gbẹ̀yìn ni ó ní òun ò dé kí n mú gbómù òun kí n mú ní tì mọ́ òun wá lọ síbi tó ti ń ta igbó òun wá rà òun fẹ́ fi sírun òun wá délé òun wá dá sínú tí òun fi po tí òun mú òun wá sùn tọkùnrin jí òun báyìí ní I just want to sleep òun wá sùn ìgbà tó ń sùn ó láǹtí sùn ó ní mo sùn ara mi dẹ̀ wálẹ̀ ìgbà tó mo ti mú igbó yẹn mo ti wà òkè wá jíjọ́ kejì
mo múra pé mo fẹ́ lọ síbẹ̀ bó ṣe wọlé nìyẹn àbúrò mi obìnrin yẹn àbúrò mi ọkùnrin yẹn ti lọ sí ṣọ́ọ̀bù òun múra bí iṣẹ́ tiẹ̀ ló ń fẹ́ lọ wọ́n kàn wọlé ni ó ṣe ní pé wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀ ní àbúrò mi yẹn kàn dé láti kíchìnì àti ní èdè tó mi fẹ́ kí àbúrò mi yẹn mọ nǹkan wọ́n bá ní ta lélẹ̀ bí láàbúrò mi ni ó sọ pé ó láàbúrò báyìí mi ìbá ti fi wú kí n gbé máa fọ bóun tó pé gbogbo Nàìjíríà ti dóná fẹ́ kú kí wọ́n máa fi ṣe òòlù láàbúrò tó dáa báyìí bá ní ẹ stop má sọ̀rọ̀ ṣe àbúrò mi ẹ stop ẹ nípa àbúrò mi ti bímọ kan tó lọ mú wá so má sọ ẹ stop ẹ ẹni kí ni stop wọn kàn fà àbúrò mi mọ́ra ni ẹ stop ní àdìsẹ́wọ̀n ní ìṣẹ́jú mi ń bẹ̀ ni wọ́n ti ń bá àbúrò mi lájọṣepọ̀ tí mi dẹ̀ ṣe wọn kọ sí kò sí ní tí mo fẹ́ ṣe sí ní ìṣẹ́jú òun bẹ̀ wọ́n bá lájọṣepọ̀ nígbà tán òun má bọ́ òun lọ́wọ́ lọ́rọ̀gbọ́n fún un ní kó má sọ nǹkan fọ́kùnrin ó lóun ò ní sọ ní àmọ́ àti mi kí ló ṣẹlẹ̀ tá ní ibùdá yẹn ní ẹ̀gbọ́n ọkọ mi ni ọ̀rọ̀ pọ̀ ń bẹ ṣáfi wọ́n lẹ̀ ojú ọkùnrin wọn ti súnmọ́ bá a tún padà wá wọ́n lè wá àtẹnitá ẹ̀ ìgbà kan tó dé àbúrò mi mọ́ mi gbogbo bá ṣe wáyé pé bí ó máa tán bẹ́ẹ̀ ni ìgbà kan tó dé àbúrò mi mọ́ ọdẹ lè wá bá mi tẹnitá wọn bá mi lájọṣepọ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ ìjọṣepọ̀ wọn lọ fà tó ti yẹ kí máa náìsì bá tún wọn yẹn ìfẹ́ náìsì tún fà ìyẹn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ń bẹ̀ ní ìsìn ní ẹja ká píìkì nínú ẹ̀ bàbá ó ní àwọn ọ̀dà tí kò wá lọ ní bó ń ṣe lóyún ni àti òun lóyún wọ́n sọ fún òun pé òun lẹ́tọ̀ọ́ àti lóyún ọdún 5 wọn gbọ́dọ̀ lóyún fún ọkọ òun wọ́n sọ pé òun tẹ̀sí lóyún kò sí wọn tẹ́ fẹ́ ṣe sí wọ́n ní ká máa wò bọ̀ àti ṣe nígbà tí oyún òun pé 4 months again kí àwọn ọmọ náà ni ọ̀dà ìdẹ wà wọ́n mú bọ̀ wá ìdè gbogbo ní kó òun mú kínní ọmọ fẹ́ pẹ́ o oyún yẹn máa fi wálẹ̀ ni ó láǹtí ṣe olóyún yẹn dé wálẹ̀ oyún wà wálẹ̀ lásán ó balẹ̀ ọmọ òun jẹ́ tóun ò lè bímọ mọ́ ó balẹ̀ ọmọ òun jẹ́ tóun ò lè bí nǹkan kan mọ́ báwo ló ṣe wá ṣẹlẹ̀ tí wọ́n bá ti wá bóun lájọṣepọ̀ tọ̀ òun máa lọ lóògùn tọkùn bá bóun lájọṣepọ̀ òun ò ní lóun kankan wọ́n máa ń wá lójijì àwọn àárọ̀ ló dẹ̀ máa wá ó wá dọjọ́ kan òun wá ní rárá òun ò ṣe wọ́n ní wọ́n jẹ́ sọ̀rọ̀ wọ́n dẹ̀ lọ lẹ́yìn ìgbà yẹn òun lóyún wọ́n rí bóun lóyún wọ́n ní olóyún ọdún 5 ò gbọ́dọ̀ lóyún wọ́n ní rárá òun lè lóyún bóun oṣù lóyún fọ́dún 5 kí ló ṣẹlẹ̀ kí ló ń ra ẹ ti ẹ̀ sọ nǹkan tóun bá ṣe síta ó yá òun ò tẹ̀ wá máa ìdìbò yìí sí ẹ ti wá dúró yín ọmọ ẹ sọjà yẹn kó burúkú ẹ lọ sọ fún òsínà tó fẹ́ ṣẹlẹ̀ nígbà ètò òun ti mú gbóhùn padà ọgbà mi wà fipò tí ni òun ti mú gbóhùn padà ẹ lọ sọ fún àyọ̀ ń kí ẹni mọ̀ ẹ lọ sọ fún gbogbo nǹkan tóun ò kí ń ṣe ọ̀hún gbọ́jà àwọn ṣe kí òun ti bẹ̀rẹ̀ sí ń gbé padà bọ́kọ̀ òun mọ̀ pé ayé ti sú òun gan ìjókòó òun ti rò pé àbí kóun gbé nǹkan jẹ so oyún eléyìí òun àbí fọkọ òun ni ẹ lọ sọ ẹ kọ́ burúkú lọ bó ń ṣe kí fún wọn ní àgbáyé òṣì ẹ má wà lẹ́nu mọ́ ẹ lọ sọ fún bàbá yín ẹ sọ fún gbogbo fámìlì yín ẹ̀yin ẹni ẹ̀sìn ẹni òfò níbo ń sọ fún wọn yẹn ọjọ́ wọn wá lọ nígbà tí wọ́n lọ nígbà tó di bí ẹ̀yìn bí oṣù méjì ẹ̀ oyún yẹn ti wọ̀ bí i 4 months kọjá bó ṣe dé nìyẹn nígbà tó dé wọn á gbé kinní ẹ̀ fún gbígbà òun máa mú kíní kó òun mú ẹ fògùn sẹ́nu ni ẹ kó rí burúkú lọ ọkọ̀ dìgbà dúró òun ọkọ̀ mú bọ̀ dáadé àwọn apá ẹ àwọn máa para wọn òní ẹ pa òun ẹ bá pa òun kú ni àwọn dé mọṣọ àwọn máa pa ọkọ ẹ ọní tó bá bá wọn argue àwọn máa pe ọkọ ẹ ní ìsìnkú máa pa àdúgbò kò sí nǹkan tẹ́ fi ṣe é pé kẹ́ ẹ sọ fún òun kò yẹ sọ fún àwọn máa pàǹsì ju ẹ ní wọn dé mọ fóònù wọn jẹ́ pé ọkọ òun hello mo wà nílé ẹni sìn òǹdó wà ní Ìkẹjà báyìí máa bọ̀ mo fẹ́ rí ẹ ọ̀rọ̀ yẹn jẹ́ wà important ilé ẹ̀ ni mo wà báyìí
ọkọ sọ pé òun bọ̀ ní tó bá fi lè dé ìbàyìí kò sí ewu kan lẹ́wọ̀ ẹ̀pà ọkọ ẹ̀ lòun kókó máa pa káwọn tó pa ẹ̀. Wọ́n á ní ṣe bí kò mú kinní ni òun mú pàpà lọ́tẹ̀ pé wọ́n fẹ́ pa òun tí wọ́n kọ́ fẹ́ ṣẹ́yìn inú òun ni òun wá gbà lọ́wọ́ bó kò fẹ́ kán pa ọmọkùnrin yẹn nítorí tòun òun fẹ́ káwọn èèyàn máa jìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n bóun ṣẹ̀ àbúrò wọn ò bóun ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn wọ́n fi àyẹn jẹ òun fẹ́ kéde náà jìyà ẹ̀ṣẹ̀ tí ò bóun ṣẹ̀ ní bó ṣe gbà lọ́wọ́ wọn nìyẹn òun bá mú tó ń ṣe mú tọ́ba ní bá ó pẹ́ díẹ̀ o àbúrò wọn bá jẹ́ ẹ̀sìn sápò inú ti bẹ̀rẹ̀ sí ń ru òun wọn ni òun ilé nǹkan táwọn pè é fún rẹ o báwọn ṣe dé bá eléyìí o wọn ní kí ló ṣe wọn sáré pé inú òun ní bó ṣe gbé òun ní ọjọ́ hospital kí ni wọ́n mú kí ni wọ́n ṣe kí ni wọ́n ṣe kí ni oyún ẹ̀ ṣàwálẹ̀ tọ́jú òun ó wálẹ̀ wá balẹ̀ ọmọ òun jẹ́ wọn láti gbélé ọmọ òun jáde bí tí wọn bá gbélé ọmọ jáde ó máa bleed kú ni ó ṣàgbé jáde látọ̀ gbé jáde àwọn á padà sílé wọn ti ọkọ sọ fóun pé wọn ti gbélé ọmọ wọn wẹ́tọ̀ wá dé tó ń tọ́jú òun tó ṣe gbẹ àwọn náà ni wọ́n wá kí òun tó ní Cynthia ṣùgbọ́n pé ò lè bímọ mọ́ òun náà máa bímọ wọ́n ní wọ́n ti gbélé ọmọ ẹ kú òun bẹ́ẹ̀ ọkọ ẹ̀ sọ fún ẹ ò lè bímọ mọ́ ó ní ò lè bímọ mọ́ tó ń gbọ́ ti gbélé ọmọ ẹ kú òun bẹ́ẹ̀ tó ń gbé báyìí ó lóun ò mọ ibi tágbára náà ti dé bá òun nǹkan wọlé òun wọ kíchìn òun lọ mọ́bẹ̀ ó ní wọn mọ̀ wọn á jáde sọ pé ilé ọmọ wọn ló ń gbé lọ wọn ò gbélé ọmọ wọn lọ nígbà nílẹ̀ àwọn ti gbélé ọmọ yẹn lọ ọlọ́run gbọ́ wọ́n ti gbélé ọmọ yẹn lọ ò lè bí kankan mọ́ ó ní bóun ṣe yọ ọ̀bẹ nìyẹn eré ni wọ́n pè òun ògùn wọn bó méjì ọrùn bá ọrùn mi ọrùn Elédùmarè ọrùn tọ́lọ́run fún mi òun gún wọn níbi ọrùn òun gún wọn lọ́rùn kejì òun gún wọn báyìí òun gún wọn ní kejì náà tó súnmọ́ bí san ọrùn wọn òun ṣe gún wọn báyìí wọ́n ṣe wá yọ ọ̀bẹ yẹn wọ́n á bọ́ sí wọn nínú wọ́n á bẹ̀rẹ̀ sí gún bẹ́ni pé òun gún ẹran nínú yẹn wọ́n fẹ́ pa wọn pátápátá ni àtọ́ wọn àgùn tán ní òun mú ọ̀bẹ yẹn lọ́wọ́ wọn á láì jẹ wọn ní mo fẹ́ dúró dàbúrò yín èmi náà máa pa àbúrò yín ṣojú yín ni o ní òun mọ nǹkan tó ṣe òun àbúrò rẹ tó fẹ́ òun máa pọ́n ṣojú ẹ̀ ni ó mọ̀ wípé àbúrò ẹ̀ jẹ́ níjẹ ṣẹ̀ torí òun ò mọ ẹbí kankan wọlé wá gbébọn sóhun òun náà máa pa ẹ́ òun á máa pa àbúrò ẹ̀ náà tí bàbá bá tún máa pa bàbá ẹ̀ náà ó ṣàn pọ̀ kàkà kún bẹ́ẹ̀ òun á pẹ́ ọkọ òun ẹ̀ ló máa bọ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó gbọdọ̀ dé pé jáde ní lọ́wọ́ tó bá ti ń bọ̀ wọ́n ṣáà jókòó ọmọbìnrin dání ọkọ òun lówó kó wọlé jáde wọn ò tí ì dé bíbí kí ló ṣẹlẹ̀ bọ̀dẹ́ ẹ̀ ni bó ṣe máa ń wá tipátipá bóun lájọṣepọ̀ nìyẹn ní tóun mú ń jọ yẹn tóun ké bọ̀dẹ́ ẹ̀ ló fún un wọ́n tún bá tún dé nìsín ju bẹ̀rẹ̀ sí halẹ̀ mọ́ nǹkan tipátipá bóun lájọṣepọ̀ bóun náà ṣe gún wọn nìyẹn bídí yẹn ti kókó máa fọ ọkàn àpò wọn pé ìbá bọ́ ń bẹ̀ nìyẹn but tell me you still using gun mo gbọ́ lọ sí hospital ibẹ̀ ni wọ́n kú sí wọ́n ní kí ló ṣẹlẹ̀ ọkùnrin ní àwọn rọ́bà ló wá rọ́ọ̀bù nílé àwọn ló ṣe kíní kan kò dá àwọn dìvẹ́ǹdì ní kankan kò lè sọ fún wọn pé òun gún wọn ọ̀bẹ yẹn ọkùnrin mú owó rí mọ́lẹ̀ ó ní àti ṣe wọ́n sin bọ̀dá yẹn ti kú ó jẹ́ sí wọn òun wá délé òun arábùrò tó ń ké àbúrò òun obìnrin kí ló ṣe kí ló pa ẹni gbé ó ní kò sí nǹkan kan ṣé wàhálà òwújọ yẹn kò sí nílé ṣé wàhálà ni mo sí nǹkan kan lẹ́yìn ìgbà tó di wọ́n ṣe gbogbo ẹ̀ tí wọ́n ṣe tí wọ́n fún lọ́yún gbọ̀ lẹ́yìn fún ọmọdé ọmọ kan lóyún gbà kan ọmọ tó bí wọ́n ṣàmú yẹn wá ìyàwó wọ́n ṣàníjú gbogbo ẹ̀ lẹ́yìn òun àtọkọ òun àwọn mọ̀ pé òun gùn ìbọn tó wà lápò wọn ọkọ òun ṣe believe ní pé nǹkan tó ń sọ pé bọ̀dá òun pé ìwà burúkú tó wù náà nìyẹn tó fi lọ sí prison so secret yẹn òun keep ẹ̀ òun sọ fọ́kọ òun àmọ́ àbúrò òun ò jẹun kò ṣe nǹkan kan kí ló ṣe ẹ́ kí ló mú ẹ̀